Africa Content TV.
Ìjẹ̀bú ẹkún náà ní ìjẹ ìgbàlè. Gbogbo pátápátá ni wọ́n gbé ní pọ́sibí. Wọ́n ní kí wọ́n ṣàyẹ̀sí fún wọn. May you celebrate for this Sunday. Lágbàdo ọ̀dọ́ wa pẹ̀lú ìwà àti rọ̀gíbá àtàwọn gbogbo àwọn tó kú ẹ ò ní sọ́kún mọ́ bàbá lójú. Ẹ ṣe Jesus, ẹ ṣe kíkẹ́.